sincerely speaking, mo hope pé news tí mo kà láàárọ̀ yìí nínú pépà nípa kábíyèsí Aláàfin Ọ̀wádé kú bàbá yèyé, mo hope wípé kò ní jó òótọ́. Kí ni mo kà nínú pépà? Ó likely kẹ́yìn náà ti kà wípé bàbá wa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wádé wọ́n ń consider láti gbé Governor Seyi Makinde àti Ọ̀yọ́ State Government lọ sí court lórí issue tá a wà lẹ́nu èyí náà ni o, wípé wọ́n fẹ́ máa rotate permanent chairmanship ti Ọ̀yọ́ State Traditional Council tí wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú kábíyèsí bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà. Mo ṣe fídíò kan lánàá lórí ẹ̀, ẹ já gbà pé kábíyèsí ò rí. Nínú fídíò yẹn ni mo ti ń advise kábíyèsí Aláàfin wípé kí wọ́n ja ìjà yìí, kí wọ́n jà á mọ́ níwọ̀n, kí wọ́n má tiẹ̀ ronú wípé àwọn fẹ́ lọ court. Ṣùgbọ́n ó wá surprise mi láti rí report nínú news láàárọ̀ yìí wípé Aláàfin consider. Wọ́n sọ wípé Aláàfin ti gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí court o. Wọ́n ní àwọn tí wọ́n close mọ́ palace tí wọ́n bá àwọn ikọ̀ àwọn oníròyìn yẹn sọ̀rọ̀, wọ́n sọ wípé there is every possibility that Aláàfin will head to court lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà. Màá tuntun sọ wípé tí wọ́n bá ń ti bàbá wa Ọ̀wádé kí wọ́n má tira wọn o, nítorí àwa fẹ́ràn wọn o, a kì í ti ilé ẹjọ́ dé káṣọ rẹ̀. Mo wá make reference sí issue kan tó ṣẹlẹ̀ ní 1940s àbí 50s between the council chairman ní old Ọ̀yọ́ State pẹ̀lú Aláàfin ìgbà yẹn, ìyẹn Bọ̀dé Thomas tó jẹ́ council chairman pẹ̀lú Aláàfin Adéyẹmí tó jẹ́ bàbá Lámídì Adéyẹmí tí wọ́n gbéṣẹ̀, tó jẹ́ wípé ràbọ̀ràbọ̀ ẹ̀ ni wọ́n fi yọ Aláàfin yẹn, wọ́n fi yọ nípò. A tún advice kábíyèsí Aláàfin wípé kí wọ́n jọ kí wọ́n jẹ́ kó gun mí, wọ́n má gbìyànjú láti sọ wípé àwọn fẹ́ lọ sí court. Ṣẹ́rí ó wà profitable téèyàn choose ogun téèyàn bá fẹ́ jà wisely. Àkọ́kọ́ náà, you don't fight too many battles at the same time. Òǹbélé ìjà, òǹbélé ìjà, òǹbélé ìjà, òǹbélé ìjà, òǹbá yẹn jà at the same time. Even kéèyàn jẹ́ warrior tàbí èèyàn jẹ́ ọkọ̀gàn, agbára yẹn ò ní ká. You don't fight too many battles at the same time. Tó bá tiẹ̀ ń bélé ìjà, wàá gbìyànjú láti rẹ́ pẹ̀lú àwọn tó kù. Gbọ́ngbà tó bá ń bélé ìjà, tó ń bélé ìjà, tó ń bélé, tó fẹ́ bá everybody jà lẹ́ẹ̀kan náà. Èèyàn kan ṣó ó lè ṣe oúnjẹ fún èèyàn 1000 tí wọ́n máa parí ẹ̀. Èèyàn kan ṣó, ẹnìkan ṣó, an individual ó lè dáná oúnjẹ tó pọ̀ kó wá pé àwọn èèyàn 1000 tí wọ́n wá jẹ. Ṣùgbọ́n táwọn èèyàn 1000 tí wọ́n bá dáwọ́ jọ pọ̀ tí wọ́n jọ ṣe oúnjẹ fún èèyàn kan ṣó kò ní lè jẹ tán. Mo tún wá rí another story nínú newspaper míì tó jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn látọ̀dọ̀ bàbá wa kábíyèsí Eselu ti Ìsẹ́lú nípínlẹ̀ Ògùn. Ọ̀rọ̀ yẹn ó align, ó bá ń tèmi náà sọ lánàá, ó bá a mu. Tí wọ́n advise kábíyèsí Ọ̀wádé Aláàfin Ọ̀yọ́ wípé wọ́n ṣọ́ra o. Ṣé mọ̀ wípé mi náà sọ wípé that press statement tí kábíyèsí Aláàfin fi síta ó wà unnecessary. Same thing ní kábíyèsí Eselu ti ìlú Ìsẹ́lú làwọn náà sọ. Ẹni tó ti wà lórí ìtẹ́ for about 20 years ló ń sọ̀rọ̀ yẹn o, ló ń advise kábíyèsí Aláàfin o wípé kí wọ́n tẹ̀ jẹ́jẹ́, kí wọ́n má gbìyànjú wípé àwọn fẹ́ gbé Governor Seyi Makinde lọ sí court tàbí àwọn fẹ́ gbé state government lọ sí court. You don't bite the finger that feeds you. Èèwọ̀ ni, you don't bite the finger that feeds you. So kábíyèsí yẹn ní kí Aláàfin wọ́n má gbìyànjú àti lọ court o. Ẹni tó bá possible gbogbo àwọn press statements tí wọ́n ti fi síta yẹn kí wọ́n retract ẹ̀, kí wọ́n sọ wípé àwọn sorry. The battles are too many. You are fighting with Ọọ̀ni, fighting with Ṣọ̀ún, fighting with Olúbàdàn, fighting with Governor Seyi Makinde. It doesn't work that way. Even tó jẹ́ wípé lórí right èèyàn lèèyàn wà, èèyàn máa ń wà lórí right ẹ̀ tí èèyàn máa rojọ́ ààrẹ tí wọ́n dẹ̀ máa tún dáyàn lẹ́bi. Tí kábíyèsí bá tiẹ̀ wá lọ court tí wọn ò wá rí nǹkan tó dáa mú bọ̀ ní court yẹn kọ́, sójú tì kọ́ nìyẹn. Wọ́n bá tiẹ̀ wá rí nǹkan tó dáa mú bọ̀ tí court pàṣẹ wípé kí governor lọ retrace step ẹ̀ like 1.5 years tó máa kù fún Governor Seyi Makinde láti lò as governor lọ́yọ̀ state, tí wọ́n máa lò in peace pẹ̀lú Aláàfin ni Yorùbá fi sọ pé àkètì ilé ẹjọ́ dé aṣọ rẹ̀. Ọ̀rọ̀ àmọ̀ràn ni o, mo tún sọ lẹ́ẹ̀kan sí kábíyèsí kábíyèsí kábíyèsí, ibi tẹ́ ẹ ti bù ẹ lọ́ọ́ fi lẹ́ padà o. Tó bá jẹ́ òótọ́ ni gbogbo ohun tá à ń gbọ́ wípé ẹ fẹ́ lọ court lórí ọ̀rọ̀ yìí, ẹ má gbìyànjú ẹ o. The best thing ni wípé kéèyàn jà níwọ̀nba ó dẹ̀ rọra ṣe kí ni ó gbàgbé ẹ̀. So advice mi fún bàbá wa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Ọba Abímbọ́lá Ọ̀wádé ni wípé kí wọ́n ja ìjà yìí mọ́ níwọ̀n. Tuntun la ṣáà ń gbọ́ nípa kábíyèsí wa Aláàfin
Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé tuntun là ń gbọ́ nípa wọn lójoojúmọ́. Gbélé ìta tún gbọ́ lánàá àti ká tún sọ sí kí ló ṣẹlẹ̀ lánàá gbogbo wa náà láti mọ̀. Gọ́vnà Ọ̀yọ́ Gọ́vnà Seyi Makinde lánàá ni wọ́n inaugurate Ọ̀yọ́ State Traditional Council, ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba gbogbo ọba ní Ọ̀yọ́ State. Tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé ìlú òkè wà kó má ní olórí, ẹnìkan gbọ́dọ̀ jẹ́ chairman fún Ọ̀yọ́ State Traditional Council. I think it has always been the Alaafin for so many years in the past. During the tenure of Governor Alawakala, wọ́n ti late, wọ́n try here towards the end of his administration láti sọ position chairmanship Ọ̀yọ́ State Traditional Council yẹn wọ́n sọ di rotational láàrin àwọn ọba mẹ́ta tí wọ́n jẹ́ ọba ńláńlá ọba gbòógì ní Ọ̀yọ́. And tá bá ń sọ nípa àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta, à ń sọ nípa Aláàfin, à ń sọ nípa Olúbàdàn àti Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́. Gọ́vnà Alawakala try nígbà yẹn, ṣùgbọ́n bàbá wa Ọ̀wọ́adé kọ́ ló wà níbẹ̀ gẹ́gẹ́ bí Aláàfin gbà yẹn o. It was the late Aláàfin Ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé, Ọlọ́run bá wa délẹ̀ fún wọn. Ní time yẹn Ọba Lámídì Adéyẹmí wọ́n fight ẹ̀, wọ́n oppose ẹ̀ wípé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. It has always been the Aláàfin ló máa always wà nípò, bóyá wọ́n rest ẹ̀ ní time yẹn wọ́n continue. Ṣùgbọ́n ní time Gọ́vnà Seyi Makinde yìí sìn, ṣe mọ̀ wípé second term ni Seyi Makinde ló ń ṣe, kò sí third term. Bóyá yẹn ni Gọ́vnà Seyi Makinde ni wọ́n fi ní courage láti lè sọ wípé àwọn fẹ́ tún kìíní yẹn ṣe again. Mo dẹ̀ mọ̀ wípé tí ò bá sóhun tó ń ṣẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ò ń dédé ṣẹ́. Tí kò bá ń ṣe wípé àwọn ọba méjì tó kù, Olúbàdàn àti Ṣọ̀ún, tí kò bá ń ṣe wípé àwọn náà wọ́n ti lọ ṣiṣẹ́ yẹn underground láti ilẹ̀, gọ́vnà ò kàn ní lè dìde lọ́jọ́ kan lọ́sàn kan òru kan wípé òun fẹ́ sọ di rotational. Wọ́n máa pín láàrin ara wọn, tí lè bá ṣe alága fún ọdún méjì, tí lè ṣe alága lọ́dún méjì. Ó mìíràn wípé àti Ṣọ̀ún àti Olúbàdàn wọ́n ti rìnrìn yẹn lábẹ́lẹ̀ bóyá lọ́dọ̀ gọ́vnà. So lánàá gọ́vnà inaugurate Ọ̀yọ́ State Traditional Council, wọ́n wá fi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà wọ́n fi ṣe chairman Ọ̀yọ́ State Traditional Council, wípé wọ́n á lo ipò yẹn fún ọdún méjì. Lẹ́yìn ẹ̀ bóyá Aláàfin ló máa tún gbà tá lò fọ́dún méjì tàbí Ṣọ̀ún ló tún máa gbà tá lò fún ọdún méjì. Gọ́vnà wa announce lánàá wípé káwọn tó take decision yìí o, àwọn consult widely pẹ̀lú àwọn ọba ńláńlá mẹ́tẹ̀ẹ̀ta, àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ́gbà àtàláàfin àti Ṣọ̀ún àti Olúbàdàn. Ṣùgbọ́n ibi tí mò ń lọ ní press statement tí kábíyèsí Aláàfin tán wá fi síta wípé irọ́ ni Gọ́vnà Seyi Makinde ń pa o. There was no time táwọn àti Gọ́vnà Seyi Makinde tàbáwọn àti any of these two other obas táwọn jọ jókòó, táwọn jọ sọ, táwọn dẹ̀ agree wípé ó yá o, Aláàfin ti fọwọ́ sí ká máa rotate ẹ̀. Wọ́n ní irọ́ ni Gọ́vnà Seyi Makinde ni wọ́n pa. And interestingly, Aláàfin was absent níbi tí wọ́n ti ṣe ètò yẹn lánàá. Ìyẹn ti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ní ọ̀dùnmọ́ Aláàfin nú. Now if you ask me, reason tí mo fi sọ wípé mi ò bá Aláàfin wí ni wípé kò sẹ́ni tí irú ẹ̀ máa ṣe tó máa gbà, ṣùgbọ́n kò sí nǹkan kan tó fẹ́ ṣe sí. Gọ́vnà là ń sọ nípa ẹ̀ yìí. Ní ayé àtijọ́ náà ní ọba ló nílẹ̀, ní Nàìjíríà tèmi àwọn governors ló nílẹ̀. So mi ò blame Aláàfin nítorí wípé kò sẹ́ni tí wọ́n máa fi rú ẹ̀ lọ tó máa gbà easily. Ẹ wò gbà tí àwọn governors tí wọ́n ti ń jẹ gàba lórí owó local government, tí wọ́n ń jẹ gàba lórí àwọn chairman local government. Ṣùgbọ́n gbà tí bàbá wa Tinubu dé yìí tí wọ́n sọ wípé owó local government kó máa lọ sápò local government, ṣé ẹ mọ̀ wípé àwọn governors kan wọn ò fẹ́ gbà náà. Àwọn governors kan underground wọ́n ṣiṣẹ́ against ẹ̀, wọn ò fẹ́, because the arrangement has been that owó àwọn local government ọ̀dọ̀ àwọn governor ló máa ń kọ́kọ́ dé sí. Governor wa máa yọ̀ tán máa ná nínú ẹ̀ fún wọn. So tán bá wá gbé òfin tuntun dé wípé o henceforth o moving forward owó àwọn local government kó máa lọ sápò àwọn local government, ṣé ẹ mọ̀ wípé ó máa rí bákan lára àwọn governor, wọn kàn ní nǹkan tán lè ṣe sí ni. Another example, nílẹ̀ Yorùbá tó mọ́lé ní ọkọ lolówó orí aya nínú ilé, ọkọ ni number one, ìyàwó ló tẹ̀lé. Kí federal government wá ṣòfin kan wípé moving forward o àtọkọ àtìyàwó equal right náà jọ ní o, ọkọ ò kí ń ṣe olórí aya mọ́ nínú ilé. Báwo ló ṣe máa kọ́kọ́ rí lára àwọn ọkùnrin? A máa fight ẹ̀, a nígbà bọ̀rọ̀ tó bá tiẹ̀ jẹ́ pé eventually máa gbà torí wípé ìjọba ló ṣòfin, a máa kọ́kọ́ fight ẹ̀. Ìyẹn ni ìjà tí mo rí wípé Aláàfin jà lọ́wọ́lọ́wọ́ ni mo ṣe sọ wípé mi ò ní tí ì blame wọn. Ṣùgbọ́n rújà yìí, ìjà tí èèyàn bá ti mọ̀ wípé òun ò ní lè win, tó ti mọ̀ wípé kò sí bóun ṣe lè try tó òun ò lè win, the best thing ni wípé kéèyàn jà níwọ̀nba ó dẹ̀ rọra ṣe kíni
ó gbàgbé ẹ̀. So advice mi fún bàbá wa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Abímbọ́lá Ọwọ́adé ni wípé kí wọ́n ja ìjà yìí mọ níwọ̀n, kí wọ́n jà á mọ níwọ̀n o. Gọ́vnà ló ń pàṣẹ o, gbogbo ìṣàkóso àwọn ọba ìkáwọ́ àwọn gọ́vnà ló wà o. So the governor can do and undo. Tó bá wọn gọ́vnà pé bẹ́ẹ̀ nìkan ṣe máa ṣe, bẹ́ẹ̀ náà ṣe máa ṣe o. Gọ́vnà mi lè wá dé ó wá reverse, but for now kí bàbá wa Ọwọ́adé kí wọ́n ja ìjà yẹn níwọ̀nba, wọ́n má jẹ́ káwọn èèyàn tì wọ́n, wọ́n bá dẹ̀ ń tì wọ́n káwọn fúnra wọn má tira wọn. Nítorí wípé lójú òye tèmi, in the first place, that press release was unnecessary. Press release yẹn was unnecessary. At least wípé Aláàfin ò wá síbi event yẹn, that should be enough signal wípé kò dùn mọ́ Aláàfin nù tán ṣe ń bẹ̀. But pẹ̀lú press statement tí wọ́n tún wá fi síta yẹn, àwọn èèyàn máa interpret lóríṣiríṣi ọ̀nà. Ẹ lọ wo bí Vanguard newspaper bọ́n ṣe kọ́, ẹ wo rider tán fún, wọ́n ní Governor Seyi Makinde lied, òun ni rider tán fún. Tó wá dáa kọ́ bá máa sọ wípé gómìnà ń purọ́, ibi tá a bá pè lórí òun ló gbọ́dọ̀ ọ̀run. Correct ká Aláàfin máa sọ pé gómìnà ń parọ́. These are the reasons tí mo fi sọ wípé kí bàbá wa Aláàfin kan ja ìjà yẹn níwọ̀nba. Wọ́n ti fi hàn gbogbo èèyàn pé ìgbésẹ̀ yẹn ò tẹ́ àwọn lọ́rùn, ṣùgbọ́n kò sí nǹkan lè ṣe sí i. Mo wá rí lórí platform kan lórí Facebook tí àwọn èèyàn tí wọ́n argue sọ̀rọ̀ yìí, tẹ́nìkan sọ wípé t'Aláàfin ò bá ṣọ́ra tó bá continue báyìí pẹ̀lú gọ́vnà wọ́n lè yọ nípò. Ẹnìkan wá ń dá lóhùn wípé wọn bí ìyá Mákindé dá kó lóun fẹ́ yọ Aláàfin nípò. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ibo lẹ ti gbọ́ wípé kò lè ṣẹlẹ̀? Of recent kọ́ ni gọ́vnà Kano Ganduje ló yọ Emir Kano nípò tó dẹ̀ fẹ́ lòmíì sí. Constitution Nigeria empower àwọn gọ́vnà láti ṣe bẹ́ẹ̀. Wọ́n lè yọ ọba, wọ́n lè rọ ọba lóyè tán bá ní enough reason láti ṣe bẹ́ẹ̀. Àbáwa ò tiẹ̀ tí dáyé, a ṣáà gbọ́ àrọ́bá ẹ̀ láyé ìgbà ìṣàkóso Bọ̀dé Thomas as local government chairman tó ń darí Ọ̀yọ́ nígbà yẹn, tí wọ́n ní Bọ̀dé Thomas wọlé tí gbogbo èèyàn dìde t'Aláàfin ò dìde fún. Aláàfin ìgbà yẹn bàbá late Aláàfin Lámídì Adéyẹmí bàbá wọn àbí bóyá bàbá wọn ni Aláàfin ìgbà yẹn. Wọ́n máa yọ ọ́ lóyè, wọ́n rọ̀ ọ́ lóyè. So ta ló sọ wípé gọ́vnà ò lè yọ Aláàfin lóyè? Àwọn gọ́vnà ilẹ̀ Yorùbá wọ́n máa ń fi ọmọlúàbí sí ni, kò ń ṣe wípé wọn ò lágbára láti ṣe bẹ́ẹ̀, wọ́n ní agbára láti ṣe o, wọ́n kàn máa ń lo tọmọlúàbí ni. So kí bàbá wa Ọwọ́adé kí wọ́n má jẹ́ kó dé level yẹn débi wípé wọ́n á máa confront gọ́vnà tàbí wọ́n á sọra wọn di ọ̀tá gọ́vnà. Èmi náà agree wípé kò ní easy láti gbà torí èèyàn ni gbogbo wa, kò dẹ̀ sẹ́ni tó máa fi irú ẹ̀ lọ tó máa fẹ́ gbà at first. Ó tiẹ̀ jẹ́ pé èèyàn mọ̀ pé òun máa gbà nígbẹ̀yìngbẹ̀yìn náà ni á sì kọ́kọ́ halẹ̀, á kọ́kọ́ dalẹ̀ rú. So ẹ já gbà pé bàbá wa Ọwọ́adé wọ́n mọ ohun tó ń ṣe, ṣùgbọ́n kọ́ má ṣe é jù, kọ́ má jẹ́ kó pọ̀ jù, kọ́ má jẹ́ kó pẹ́ jù kí wọ́n tó retrace step wọn. Torí kò sí ìtẹ́ kan tó fẹ́ forí balẹ̀ fún ìtẹ́ mi. Ìtẹ́ Aláàfin ni bàbá wa Ọwọ́adé jókòó, ìtẹ́ Olúbàdàn ni bàbá wa Rashidi Ládọjà làwọn náà jókòó lé, ìtẹ́ Ògbómọ̀ṣọ́ ni Ṣọ̀ún jókòó lé. Ayé ti yí padà, kò sí èèyàn tó fẹ́ sin ẹnìkan kú mọ́, kálukú fẹ́ wà lórí ọwọ́ ẹ̀ ni. Lẹ́ẹ̀kan sí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé, mi ò rọ́bá fín o, ọ̀rọ̀ àmọ̀ràn lásán ni o. Bó lè dogun kó dogun, àtagídí kò lè tún nǹkan ṣe o, á kàn bàjẹ́ sí ni o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ire o. Aláàfin Ọ̀yọ́ ráìtì o, ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún. Ọba Ìbàdàn ó ráìtì o, ẹ̀tọ́ ẹ̀ náà ló ń jà fún. Àwọn méjì ló ráìtì, ṣùgbọ́n àwọn méjì ló ní kọ́mọ́. Wọ́n ní Aláàfin Ọ̀yọ́ ń jà fún. Ẹ̀tọ́ tí Aláàfin Ọ̀yọ́ ń jà fún ni wípé ìtẹ́ tí mo wà ó ju ìtẹ́ Olúbàdàn lọ. Kí ni Olúbàdàn ń jà fún? Olúbàdàn ń sọ fún wípé gómìnà ni mí, sínétọ̀ ni mí, lónìí mo ti di ọba, tó wá jẹ́ tọjọ́ orí máa yà ẹ́ mọ́gbẹ́. Tí àwọn bá àwọn méjì ló right. Ṣùgbọ́n tá a bá wá gbé sórí òṣùwọ̀n ní àwọn méjì ta ló jù, ta la gbà. Ọ̀rọ̀ yẹn ṣe kọ́lọkọ̀lọ. Ní ti orí ìtẹ́, ní ìdí ìbílẹ̀,
Aláàfin làgbà ṣùgbọ́n ọjọ́ orí ẹ̀ kéré ní ti ipò ọjọ́ orí ọba Ìbàdàn làgbà torí Aláàfin nìkan lòun jẹ Aláàfin Ọ̀yọ́ nìkan lòun jẹ ọba Ìbàdàn ìyẹn ti jẹ gọ́vnọ̀ ó ti jẹ sínétọ̀ nítorí tí wàá di ọba nítọjọ́ orí ó tún jù ẹ́ lọ. báwo ló ṣe yẹ kó wá ṣe kéèsì yẹn níbi tọ́rọ̀ dé yẹn kọ́má ibi tí kọ́má wà la fẹ́ sọ yìí o ibẹ̀ la fẹ́ clear fún yìí o. tí ẹ bá fi ìtẹ́jú ènìyàn kan lọ tí ẹ dẹ̀ mọ̀ wípé ẹnìyẹn ní ọjọ́ lórí ọba tó jẹ lẹ́nìyẹn náà jẹ ẹnìyẹn ti jẹ gọ́vnọ̀ rí ẹnìyẹn ti jẹ sínétọ̀ rí tó bá jẹ́ wípé ọwọ́ lẹ fẹ́ yọ sí nígbà tó dé ẹ̀tọ́ yín dìde kẹ́yìn náà kẹsì kíni kẹyẹ sí nítorí pé àpọ́nlé lára ṣe kíni àpọ́nlé lára fẹ́ ibi tí kọ́má ọba Aláàfin Ọ̀yọ́ wà nìyẹn bẹ́ẹ̀ ṣe yọwọ́ sí yẹn ó dàbí pé fẹ́ kí àbúrò yín àbí ọmọ yín is an embarrassment ibi tí kọ́má ti yín wà nìyẹn. wọ́n padà sọ́dọ̀ ọba Ìbàdàn Olúpẹ̀pẹ̀ Àjà wọ́n kọrin kan ní Zioni. fèdìdìdì ọ̀rọ̀ wọn yé kò má ṣe sọ báwọn kékeré. wí kárífin ayé o kárífin ayé bàbá mọ́tò fèdè ìdá. kí ló yẹ kó Olúbàdàn ṣe ó yẹ kó gba ọwọ́ yẹn ìdí tí wọ́n fi gba ọwọ́ yẹn ni wípé torí wípé àwọn là ń wò gẹ́gẹ́ bí aṣíwájú rere ní ilẹ̀ Yorùbá àgbà máa ń gbà ní. lẹ́yìn tó bá wá gba ọwọ́ yẹn tán tó bá ti wá parí mítìn tó bá ti wá kó ní pátì yẹn ó sọ fún wípé Aláàfin mo fẹ́ rí ẹ o mo fẹ́ ṣe kí ni I want to see you àwa pè sí kọ́nà kábíyèsí o mo mọ̀ wípé orí ìtẹ́ tó wà yẹn orí ìtẹ́ àgbà ni ṣùgbọ́n èmi orí ìtẹ́ kan náà lèmi jókòó sí gómìnà ni mí sínétọ̀ ni mí bá jẹ́ làwa ó tó dìpa wa di ọba torí gómìnà ló máa ń gbé ọ̀pá àtẹ fún ọba àbí. yíyẹ ìjọ tó bá tún yọwọ́ irú tó yọ sí mi lẹ́ẹ̀kan yẹn ìta gbagba ni máa ti ba ojú ẹ jẹ́ ó mọ̀ pé orí dínkù mi ni ṣùgbọ́n tí mi ì bá ọwọ́ ẹ ní public yẹn irú àpẹẹrẹ wo lè fẹ́ ká fi sílẹ̀ fún àwọn ọmọ tó ṣe kí ni tó ń bọ̀ lẹ́yìn ọba Ràṣídì ò bá jàre tán ṣùgbọ́n bó ṣe sàn ní ẹ̀yẹn ipò àgbà tán wà yẹn kò tó àgbà yẹn ò gbà tó kò dìbò tó ibi táwọn méjì ti ní kọ́mọ́ nìyẹn àwọn méjì ló ṣe mistake táwọn méjì wá ṣe yìí àmọ̀ràn la máa wá gba àwọn ọba méjèèjì àti àwọn ọba tó kù láyé tí mo kọ́kọ́ wá ọba ńlá lọba Solomoni kí sọ ọkọ tó ń jẹ́ ọba fún yín ẹ̀yin ọba méjèèjì mo mọ̀ pé ẹ máa láǹfààní àti gbọ́ mi àti ẹ̀yin ọba tó kù kò sí nǹkan tó dàbí àpọ́nlé láyé
no matter who you may be. Kò dẹ̀ sí nǹkan tó dàbí ìrẹ̀lẹ̀. Tí o bá fẹ́ kí ọba ẹlẹgbẹ́ ẹ tó bá jẹ́ pé ìwọ ló kọ́kọ́ dé, tí ọba ẹlẹgbẹ́ ẹ ń bọ̀, dìde dúró kẹjọ ṣe kíni, kẹjọ yọ̀ mọ́ra yín, kẹjọ gbọ́wọ́ ara yín. Kò sọ pé kó má débi tó fẹ́ ṣe kíni. Gbọ́ ọ̀kan tó Òṣùpá sọ ni. Ká bẹ̀rẹ̀ kábà, kò sọ pé ká má ga. Ká dọ̀bálẹ̀ fúnra wa o, kò ní ká má ga. Olórí la ṣe kíni, la forí fún. Àkàbà ò lè pé ká ga. Tí a máa ń gba ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ó ní kẹ́ lọ rẹra yín sílẹ̀. Tẹ́ bá ti rí ara yín, ẹ ṣe kíni, ẹ ṣàpọ́nlé ara yín. Kò sí nǹkan tó jẹ́ wípé èmi ló ga jù, ta ló ń bọ́? Who you dey feed here? Ìyá ilé ẹ̀ ló ń bọ̀ náà, àwọn mélòó ló ń bọ̀? Àwọn wo ló ga jù níbí? Ó ń bọ̀ ara àti fámìlì àtàrà ìlú ẹ̀. Kò sí nǹkan tó jẹ́ pé èmi ló ga jù, èmi ló kéré jù, èmi ló kúrú jù, èmi ló gàǹgà jù. Láyé bo ọ̀làjú ti dé. Ọ̀làjú tó dé yìí ni wípé ká ṣe kíni, ká pọ́n. Ó lè máa yẹ̀yẹ́ mi kó wí pé máa pọ́n ẹ lé. Kò possible. Pọ̀pọ̀pọ̀rọ̀ ọba ni ẹ́, ọba lèmi. Ó wá rí mo ní how are you? Ó fẹ́ kí èmi wá rí ẹ kí wá sọ pé kábíyèsí àbí? Màá lórí ẹ burú. Èmi ò gbádùn. Màá ní àyà pa ẹ́ pẹ̀lú adé òfò tó wà lórí ẹ̀. Adé tó gbé sórí àná sórí adé tó mi ni. Nǹkan tó ti yẹ ni wípé ká ṣe kíni, àpọ́nra wà lé. Kíni èdè tí ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ occasions. Àwọn ọba wà nílẹ̀ Yorùbá, ẹ fẹ́ máa bójú àwa ọmọ Yorùbá jẹ́. Kì í ṣe àwa nìkan la máa kọ́ jọba, àwọn Ìgbò jọba, àwọn Òròbó jọba, àwọn Haúsá lọ́ba. Èní o, ọba Yorùbá ń jà o, ọ̀la o, ọba Yorùbá ń jà o, ọ̀túnla o, ọba ro ìtìjú ni fún gbogbo yín àti fún gbogbo wa. Kì í ṣe àpọ́nlé rárá. Ẹ jẹ́ ká lọ kọ́ ìwà ìrẹ̀lẹ̀. Ẹ jẹ́ ká rẹra wa sílẹ̀. Ẹ jẹ́ ká fi àpẹẹrẹ lélẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa. Gbogbo ipòkípò tẹ́ bá wù kẹ́mi àtọwọ́ wá jẹ lẹ́nìí, ìkan ló máa padà jẹ gbogbo wa. Ní ọ̀dọ̀ ọba Sólómọ́nì kò sí nǹkan tó ń jẹ́ alágbára nínú ayé. Ẹni tó bá ti ń sùn kò kí ń ṣe alágbára. Ní tí ò kí ń sùn, ní ìgbà tó bá ti ń sùn, you are nothing. A máa ń dọ̀bálẹ̀ kí ọba ní o, a máa ń ṣe gbá o, a máa ń ṣàwo pákéjì lásán ni. Tí kìnnìkan bá mú ọba tó bá ya ọba lábàrá, ọba máa sáré kàbàkàbà. Bí ọwọ́ bọ́ndì ti bá ba ọba, tó bá ní kí ọba dọ̀bálẹ̀ wọn ò bí kú, pẹ̀lú adé orí ẹ̀ wá dọ̀bálẹ̀. Gbogbo àwọn ipò tí a ń jẹ wọ̀nyí, àpọ́nlé, akànfin sí àpọ́nlé ara wa ni, kò ní ìtumọ̀ kankan. Nígbà tí Ọlọ́run bá ti pè ẹ́ ní nǹkan, ìwọ wo gbọ́dọ̀ máa sọ pé mi ò jẹ́ nǹkan kan. Ìjọ́ tí ènìyàn bá ti sọ wípé èmi ló tó báyìí, ìjọ́ ẹ̀ ló máa ń tẹ́. Bẹ́ẹ̀ni, tọ́lọ́run bá ti ń gbé ẹ ga, wàá máa sọ fún ara ẹ wípé ò jẹ́ kankan. Ẹ gbọ́ ìtàn oyin ni. Ẹ gbọ́ ìtàn oyin ni. Ọlọ́run pè gbogbo àwọn ẹ̀dá abìyẹ́ lápá. Ó ní kó wá síwájú nǹkan máa fi ọlá ńlá wọn hàn níwájú òun. Nígbà tí ẹ̀fọn máa dé iwájú Ọlọ́run, adìyẹ náà nígbà tó máa dé, ó bẹ̀rẹ̀ sí gapá. Kọ́mùkọ̀, ó bẹ̀rẹ̀ sí gapá. Pẹ́pẹ́yẹ, ó bẹ̀rẹ̀ sí gapá. Nígbà tí oyin máa dé iwájú Ọlọ́run, ó ní kí ni mo jámọ́ níwájú Ọlọ́run? Kí ni mo jámọ́ níwájú Ọlọ́run? Kí ni mo jámọ́ níwájú Ọlọ́run? Kí ni mo jámọ́ níwájú Ọlọ́run?
Ọlọ́run wá wo oyin títí ó ní oyin ìwọ ẹ̀fọ́ rádaràda ó gapá ìwọ àmúkù òun kápá esisi wo oyin wo dẹ̀ rẹ́ra ẹ sílẹ̀ níwájú mi látòní lọ ìgbẹ́ ẹ̀ làwọn èèyàn máa sọ pé jẹ́ tó máa sọ pé ó dùn ibikíbi tó bá ti wọ̀ àwọn èèyàn gbọ́dọ̀ sálú kókó sálú gbó ẹ wo àṣẹ tí Ọlọ́run gbé sí oyin lára ṣé o lè jẹ̀gbẹ́ ìdí ẹ báwo ló ṣe ń jẹ̀gbẹ́ oyin kò sí nǹkan tó dàbí pé kéèyàn rẹ́ra ẹ̀ sílẹ̀ láyé gbogbo ipò tí o bá wà nínú ayé is a nonsense your position is a nonsense without humble yourself no matter your position may be whether you be president whether you be governor whether you be king whether you be IG whether you be inspector whether you be sojalist if you don't humble yourself your position is a stupidity because woman tell wọ́n ní ẹnìkan ò kì í já wa àwàdé kò sí nǹkan tó jẹ́ alágbára nínú ayé àwọn tó ń kó sẹ́yìn tó ń tẹ̀lé ẹ kiri yẹn tó bá lọ́gbọ́n bẹ́ẹ̀ tó bá kẹ̀yìn sí ẹlẹ́ni kan ta ló máa kun ẹkùn ó máa kun àtórí ẹ èèyàn mélòó ni wọ́n lè dá nìkan mú ẹ ọba tó lágbára jù lágbàáyé èèyàn mélòó lè dá nìkan nà láì sí àwọn sọ̀ǹgbẹ ẹlẹ́yìn ẹ̀ tó ilé ayé yìí ipòkípò tí a bá ti bára wa ẹ jẹ́ ká máa sọ fún ara wa wípé a jẹ́ nǹkan kan àwọn èèyàn máa pè wá pé a jẹ́ nǹkan. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.